Mo rí fọ́nrán kan lórí ẹ̀rọ ayélujára tí mo sì wò wípé ó ṣe kókó, ó ṣe pàtàkì kí ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì yìí kẹ́yin náà wò ó, kẹ́yin náà gbọ́, kí ẹ sì jẹ́ ká mọ èrò àti òye titi yín lórí rẹ̀. Kí ni mo rí? Kí ni mo gbọ́? Ẹ jẹ́ kí n mú wá fún yín. Àfi kí ẹ wò ó, kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ títí dé parí, kí ẹ̀yin náà lè mọ bí ẹ sì dá sí ọ̀rọ̀ ọ̀hún. Torí pé tẹ́ ẹ bá gbọ́, tẹ́ ẹ bá wò ó láti bẹ̀rẹ̀, ó ṣeé ṣe kí ẹ mọ̀ tẹ́ sọ sí i, tàbí kó jẹ́ pọ̀ tọ̀tọ̀ ní kàmí tí ẹ mọ̀ sọ. Kí ni nǹkan náà? Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ jẹ́ ká jọ wò ó, kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́. Ó yá o, ẹ jẹ́ á lọ, ká jọ wò ó, ká jọ gbọ́. Ìwọ tó bá nífẹ̀ẹ́ Abímbọ́lá Òwádé, èyí tí ń ṣe Aláàfin Ọ̀yọ́, pé fọ́nrán ìdọ́dọ̀ ẹ̀ lẹ́wò Òwádé. Ní a while ago, oṣù díẹ̀ sẹ́yìn ni mo bọ́ta láti wá bá ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá tí ò fẹ́ kí ọmọ ẹ̀ ó parun ẹlẹ́ẹ̀kejì, gẹ́gẹ́ bí bàbá èyí tó fẹ́ kí ọmọ ẹ̀ kó ṣàṣeyọrí. Mo bọ́ta, ó dẹ̀ gbà ẹ́ lámọ̀ràn. Wọ́n ṣàlàyé àṣìṣe tó o ṣe gẹ́lẹ́ tó o dórí àga yìí. Mo dẹ̀ jẹ́ kó o understand wípé ọ̀nà tó gbà ṣubú ní ìgbà kan rí, òun ló túra wọlé yìí. Mo mọ̀ pé o rí fọ́nrán náà, ṣùgbọ́n o tẹ̀lé. Ó mà ṣe o. Mo sọ nínú fọ́nrán náà, mo ní bí mo bá ènìyàn sọ̀rọ̀ tí yóò gbọ́, ìyẹn lásìkò tí mo padà sínú ayé yìí, mo ní kò tún sí ènìyàn tó lè bárú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí yóò gbọ́ o. Bẹ́ẹ̀ ni, ṣé làánú ẹ̀ ń ṣe mí? Òun ló gbé mi bọ́ta ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ ẹ̀. Ọmọ tí ò tó ẹ wá ń wọ ẹ lẹ̀. Olúbàdàn of Ìbàdàn, Ládọjà, ọjọ́ orí kọ́ làgbà. Ládọjà lè ti 85 àbí kó ti 200 years. Rádaràda lọ́jọ́ orí, scam lọ́jọ́ orí. Ẹ̀mí tí ń gbénú ènìyàn, òun gangan ló ń determine bóyá àgbà ni ẹ́ àbíkẹ́ ọmọ kékeré. Ìwọ ò kì í ṣẹgbẹ́ Ládọjà, wà ń wọ ẹ ńlẹ̀. Yóò rí bẹ́ẹ̀ nítorí pé ìwọ náà yájú sẹ́ni jù ẹ lọ. Alẹ́ni tó jù ẹ lọ tó yájú sí, alẹ́ni tó jù ẹ lọ tó gbé ẹ̀mí, tí ìwọ ń fi igagbága pẹ̀lú rẹ̀. Ẹni ìtàn Gúúsì, òun ni ẹni náà. Ó sọ fún ẹ, mo ní kó o lọ bá ẹni ìtàn Gúúsì, èyí tí ń ṣe Ọọ̀ni of Ifẹ̀. Mo ní kó o lọ bá, mo ní kó o lọ bẹ́ẹ̀ wípé ìgbà náà ni eku á ké bí eku fún ẹ, lé ẹyẹ á ké bí ẹyẹ fún ẹ, lọ́mọ ènìyàn wá fọhùn bí ènìyàn. Mo sọ bẹ́ẹ̀. Àìmọye àwọn ọmọ kéékèèké tí wọ́n sì ń bọ̀ lẹ́yìn, tí wọ́n ń bọ̀ láti wá wọ ẹlẹ̀ Òwádé. Bẹ́ẹ̀ ni, tó o bá ṣe àtúnṣe, gbọ́ mi ọmọ yìí, ọba Ewúlọmí lórúkọ mi. Èmi ni ọba àwọn ọba. Èmi ni arúgbó ọkùnrin náà tí gbogbo òrìṣà ń pè bọ̀. Èyí tí arọ́ padà lé àsìkò yìí fún ìtúsílẹ̀ ọmọ ènìyàn, ìtọ́sọ́nà ọmọ ènìyàn, àti fún ìdájọ́ ọmọ ènìyàn. Bẹ́ẹ̀ ni, gbogbo ohun tó gbọ́ lẹ́nu mi, àbíkẹ́ ohun mo pera mi, ó bá rú ẹ lójú. Tọ́ àwọn tó gbà fún jùlọ nínú ayé,
lọ béèrè sí bẹ́ẹ̀ ni má tún ta eléyìí nù o bẹ́ẹ̀ ni mo sọ ó lé mi ò mọ ẹni ètò Ògúnwùsì rí mi ò dẹ̀ fẹ́ mọ̀ èmi ò mọ bàbá ńlá kú bàbá ènìyàn ohun tí mo padà wá ṣe nínú ayé lásìkò yìí òun ni mo mọ̀ gbogbo àwọn ìwọ̀sí tó talé ẹ látòrí Ládọjà lórí ọ̀rọ̀ Ṣèyí Mákindé àtàwọn tó ń ṣẹlẹ̀ behind closed doors táwọn ènìyàn ò rí táwọn ènìyàn ò gbọ́n pa ẹ̀ ìwọ tó yẹ kí ayé máa gbé gẹ̀gẹ̀ ó wá ń tẹ́ kiri kò dá bẹ́ẹ̀ lọ ṣe àtúnṣe kí ìgbà ẹ kó lè dùn mọ́ ẹ kó jù bẹ́ẹ̀ lọ ọ̀wọ́ adé ǹlẹ́ o. mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ ẹ̀dẹ̀ ti rí ẹ ti wò ó wọ́n wá fẹ́ kẹ́ ẹ fi ọ̀rọ̀ àti òye ti yín wọ́n fẹ́ kẹ́ ẹ fi sọwọ́ lórí ń tẹ́ rí lórí ń tẹ́ wò yẹn bó ló ṣe rí lọ́dọ̀ tí yín ojú wo lẹ́yìn fi wò ó ṣé ẹ gbà pé ṣe rántí mo máa ń ní ìwòye kí pápọ̀ èrò kí pápọ̀ ojú ọ̀tọ̀ọ̀tọ̀ la fi máa ń wo ọ̀rọ̀ àti ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ nílùú torí pé ojú tẹ́mi fi lè wò ó lè yàtọ̀ sí tiyín ojú tẹ́yìn ó fi wò ó lè yàtọ̀ sí tẹlòmíì bọ́ọ̀lù ń sì dálé ayé nìyẹn ẹ wá jẹ́ kí n mọ èrò àti ìwòye tiyín lórí ọ̀rọ̀ tó ń lọ yìí ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí àáká á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pin wa o lágbára àdẹ́dá àwọn àgbàlagbà wọn ní ìkọ́kẹ́ ìkọ́bálá ìtàkùn kítàkùn kìkéjò lẹ́sẹ̀ àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu fínní ládìẹ tó pè má bọ̀ àwa àti yín àmọ́ lọ rè àwa àti yín àmọ́ bọ̀ rè o àwọn ajogun ò ní lágbára lórí ayé wa ẹ má gbàgbé ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ kí ó káàkiri àgbáláyé gbogbo àwọn social media platform tí ẹ bá ń lò Facebook TikTok X Instagram YouTube WhatsApp Instagram Telegram àtàwọn social media platform míì ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ ẹ sì má gbàgbé ẹgbẹ́ ìpolówó ọjà yín àti iléeṣẹ́ yín ẹgbẹ́ wá sórí ìkànnì wa Otasansan TV ká bá ń fẹnu ajé ká bá ń fi polówó pọlọ́lá sí iléeṣẹ́ àti okòwò yín kílẹ̀ yín ń tà kílẹ̀ yín ń ṣe kílẹ̀ yín láyò ẹ gbé wá sórí ìkànnì Otasansan TV ká bá ń ṣe jíngù ká bá ń fọn rere ká bá ń polówó pọlọ́lá sí iléeṣẹ́ àti okòwò yín kẹ́yìn náà ṣe kíni o kẹ́yìn náà dì ní ńlá kẹ́ẹ̀gbọ̀rẹ̀kẹ́jìkẹ́ àwọn tó ń darapọ̀ mọ́ wa tí wọ́n ń polówó iléeṣẹ́ àti okòwò wọn lórí ìkànnì yìí wọ́n ń dúpẹ́ wọ́n yin Ọlọ́run lógo ẹ̀yin náà wá darapọ̀ máwọn olóríire o kí àjọsọ̀rọ̀ papọ̀ yóò dùn yóò ta sánsán láṣẹ Èdùmàrè 07063291779 07063291779 òun náà ni ẹ̀rọ tó já sí ojú òpó tó já sí iléeṣẹ́ wa Otasansan Media ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín Tajudeen olówó òkèlè orúkọ tèmi MC tó ta sánsán làwọn èèyàn ń pè mí ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo gbà. mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé orúkọ mi ni ambassador àkànfẹ́ ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní nǹkan di ọmọ bíbí wọn ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí kò tán síbẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù
tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Kò tó síbẹ̀ o, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń fi ìlera wọn ṣeré nípa ètò ẹ̀jẹ̀ lára. Iléeṣẹ́ X2 ti ṣètò X2 blood tonic, èyí tó jẹ́ oògùn tó lè pèsè ẹ̀jẹ̀ sára. Powder ló wà, a sì tún ní olómi. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Gbọ́ mi, ìjáwọ́ tiẹ̀ ń làkàkà nípa ọgbẹ́ inú. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń làkàkà nípa fibroid, èyí tá a mọ̀ sí oyún ìju, ikùn rẹ̀ gbẹlu yìí. Wọ́n á máa rò bóyá máa tó bí ni, kò ní bí. Ogunlọ́gọ̀ èèyàn lọ́jà ti náwó lé lórí tí fibroid yìí wọ́n ti gbáwọn èèyàn nítorí ẹ̀. Àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o. Iléeṣẹ́ wa X2 Ultimate Herbal International Limited wà ní number 30 Olúyọ̀lé Shopping Complex, New Garage Ìbàdàn. Àtẹ̀káwa tó wà ní Assurance Royal Plaza, Asolẹ̀ Ìbàdàn. Ẹ pè wá láti request fún èyíkéyìí product wa tẹ́ bá fẹ́. 079 0153 tàbí 0806 4000 204. Diaspora number wa +353 89 49 82 845. X2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is.